Each and every one in this environment. Ajuba fún ẹ̀yin orí adé, ẹ̀yin Oromege. Ẹ jẹ́ máa fi bàbá mi SS Ọ̀tọ̀lóyè tí wọ́n jẹ́ ààrẹ àwọn tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí máa fi takókò gbogbo jòyè náà fi kábíyèsí His Imperial Majesty Oba Ghandi Afolabi Olaoye OrumogegeIII ẹ̀bá kábíyèsí o. The show of Ogbomoso land. Lórúkọ kábíyèsí wa ni mo pe ẹ̀yin ìjòyè láàfin gbogbo ọwọ́ wájú tójú gbogbo gbogbo ẹni ẹ̀wọ̀n ọ̀bọ̀ wá o. Ẹ̀yin olóyè láàfin kábíyèsí ọba wa Aláyélúwà Afolabi Ghandi Olaoye OrumogegeIII ẹ máa bọ̀ wá síwájú bàbá mi. Religious bodies here is seated. We welcome you all on behalf of the presidents who first group, talking about Sir Barrister Olusegun Adekunle. We welcome you all. The Valuable Muslim of Ogbomoso land, talking about Alhaji Bello Abdulrazak. We welcome here Akiyika Rosario. Alhaji Abdulgani Abdulsalam, the Mufassir of Ogbomoso land. God bless you, sir. Jabumolu Tile Ogbomoso, our retired AIG, Shehu Babalala. Thank you, sir. God bless you. Of course, anywhere you see him, you see our father Abdulrashid Ayinla Lagbara, and of course our own father Shaka. Daddy, you're welcome, sir. God bless you. All media houses here represented. We see you guys are welcome. And this afternoon, of course, let me give a shout out to personal art and culture. Just like I said earlier on, we also have our Tili, the Cardinal Secretary Dodo, and also Kabiyesi Jabo of Ogbomoso land, High Chief Salamu Ajadi, the Kabiyesi Kabiyesi, Alaba Baba Kabiyesi, High Chief John Oyokoji, Ààrẹ Alasa, Baba Jeka Ifakeji, High Chief Joseph. The only person of the person, High Chief James Iwuye and again, Kabiyesi Kabo, the Fakioto, High Chief Oyetunji Ojo, the welcome here. Also, the Iyalode of Ogbomoso land, High Chief Rebecca. By the power conferred on me
from the President, Ogbomoso First Group, Prince Tope Adebayo is now a brand ambassador for all First Group, announced by the President, Sir Barrister Segun Adekule OON KJW. Congratulations, Chef. I do, please come and take a snap with the Chef and with the President. I do necessary documents will be signed in due course. The project manager, please, your attention is also needed. You should also take a shot right here talking about Tunji Alabi. He is the one that managed the project from all the departments for the 200 hours cooking marathon in the Guinness World Records. Congratulations, Chef Tope. Go and take his nap with Otuba. I must also recognize Honorable Opa for the show of love during the cookathon. Honorable Opa wọ́n ṣe bẹ́ẹ̀ lásìkò àti ètò yìí lọ lọ́wọ́. Microphone please. Ní gbogbo ìgbà láàmú ọkùnrin kí Honorable Opa ṣẹ́gun Bonvic fún ohun tí wọ́n ṣe nínú ìlú Ògbómọ̀ṣọ́. Right about now, I'll be stepping aside for my mentor to also recognize the dignitaries here seated. My name is Benjamin Eze Ochi. I'll be going together. Ara Ilu Oba Ghandi Afolabi Olaoye. Adúpẹ́ lọ́wọ́ yín torí pé a pè é síbi ẹ sì jẹ́ wa. Yorùbá ní àfọkànsí ló lè jíjà, ọ̀sẹ́ni tí oorun èkùn. Peter wà lónìí torí pé àfọkànsí ni. While the main tournament is slated for Saturday, 16th December 2023. That will be on Tuesday, December 19th, 2023. While the Wednesday, the 7th day, will be the departure. Let me use this video to inform that dignitaries. Oba Ghandi Afolabi Olaoye OrumogegeIII Soun of Ogbomoso. Obviously, you're most welcome. Congratulations, sir. So, nígbà tí ẹ jọ̀ọ́ ẹ dákun nígbà tí a ti jùmọ̀ jọ kí kábíyèsí ẹ jọ̀ọ́ ká má ṣe rí ẹnikẹ́ni kó kọjá wá sí ọwọ́ iwájú ìgbọ́n ẹ jọ̀wọ́ ẹ ṣe púpọ̀. Ní báyìí a ó bẹ̀rẹ̀ ètò láì dé ìdàpẹ́lú nígbà tí a ó láǹfààní láti bẹ̀rẹ̀ pẹ̀lú orin àpọ́nmọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà, the national anthem. Lẹ́yìn náà òun náà ni a tún kọ tìlú Ògbómọ̀ṣọ́ kí gbogbo ètò wá gbèrò yá lẹ́yìn òṣùpá. Ẹ dákun lẹ́yìn àwọn orí adé wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí á dìde lórí ìdúró láti kọ orin àpọ̀mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà.
Ghandi Afolabi OrumogegeIII Olaoye Soun ti Ogbomoso. Akínyé abayé dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run tó ṣe ọjọ́ òní níbi fún yín. Tó sì ṣe ní déédéé èròǹgbà tí Ọlọ́run fẹ́ fún yín. Àbùbáyé dúpẹ́ fún Ọlọ́run. Àwa fi ti bàbá wa yìí. Bàbá wa SS ọ̀pọ̀ lórí akínyé o, ẹ kú oríire, ẹ kú àṣeyọrí,
Ọlọ́run tí òfin òní dókítì ní bàbá ìdúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Bàbá wa jagun, bàbá wa bẹ̀sẹ̀. A kí bàbá wa padà sí orí ìjókòó wọn. Ìyá wa ìyálóde, bàbá wa ìpọ́lábà àti gbogbo àwọn olóyè yòókù náà. A kí yín ẹ̀kú àṣeyọrí ẹ̀kú ayẹyẹ òní tí Ọlọ́run ọba òfin òní dókítì ní. Àwa bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú bísímìláì. Gbogbo ètò tí a máa tò látòlè tí tí ó fi di ọdún 19 Ọlọ́run máa bẹ̀ ọ́ láti kí àbúrò ṣẹlẹ̀ sẹ́ni. Ọlọ́run máa fi ṣẹlẹ̀ ní ìlú. Ẹ bẹ̀rẹ̀ báyìí, bàbá àtàyà wọ́n lò jìnnà, wọ́n lò pẹ́, wọ́n lò dáadáa, wọ́n jẹ́ ìlú dáadáa. Ọlọ́run tó tẹ̀lé yóò kù lórí òyìn láti máa. Bàbá ṣe nǹkan mèremère sílùú Ògbómọ̀ṣọ́, nípa àwọn èèyàn náà wá tọ̀ yìí, Ọlọ́run ṣàgbéyé sí pẹ́. Àwọn tí wọ́n retí tó yẹ kí dápọ̀ wọn. Wọ́n dápọ̀ yìí, bàbá wa Jákúmọ́lú ti lè Ògbómọ̀ṣọ́, Babalọ́lá AID. Mo fi kí gbogbo àwọn ọ̀tọ̀ tó wá ìdòkó tí àǹfààní ọ̀pá mi láyé láti máa dápọ̀ wọn. Mo fi bàbá wa Ọdẹ́kùn Kọ́fì, mo fi wọ́n kí gbogbo ọ̀tọ̀ gbogbo olóṣèlú tó wá ìdòkó tí àsìkò ọ̀pá mi láyé láti máa dápọ̀ wọn. Gbogbo ní mo ṣe kí yín wọ̀nyí ẹ tó jù bẹ́ẹ̀ lọ àsìkò ni ọlọ́wọ́ sábà kí jù bẹ́ẹ̀ lọ. Mo wá kí gbogbo ìdílé lọ́balọ́ba lápapọ̀ pé ẹ kú oríire. Bẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa Mọ́gàjí Láoyè, bàbá wa Burúmọ́kù, bàbá wa Gbágun, bàbá wa Mọ́gàjí Ọdún Arò, bàbá wa Mọ́gàjí Bọ́lá ń tàn kí ẹ kú oríire kú àṣírí òní. Gbogbo ìyókù náà Ọlọ́run ní wọ́n ṣe lẹ́yìn òní. Ó kí gbogbo àwọn ọba náà, wọ́n kí gbogbo àwọn bàbá tí ó wá ń dòkú lápapọ̀. Ẹ̀rí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ kó kí yín, sọ́dọ́tà sí dáadáa fún wa. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad wa salli ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka hamidun majid. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Ṣé o bá mi fún ọ ní àtẹ́wọ́? Sọ́lọ́ wọn ló ń kàrí. Erigbó. Adénú ọkọ̀ àfihàn. Adénú ọkọ̀ àfihàn. Gbogbo kàkà gbogbo nìfọ́. Adénú ọkọ̀ àfihàn. Kábíyèsí kájọ pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kí àṣẹ ó pẹ́ lọ, ìbẹ̀rẹ̀ ó dọ̀ wọ́n lágbára lọ́wọ́ lọ́wọ́. Wọ́n mọ̀ pé inú ọ̀pọ̀lọpọ̀ lókùn nílò Ògbómọ̀ṣọ́ fún láti Ọlọ́run ti kọ́ wa. And that's why everybody rally around our kábíyèsí to contribute their own quota to the development of this community. Mo fi eléyìí kí gbogbo ẹ̀yin ìjòyè, ẹ̀yin tí ẹbí ìlú ìlú nígbà tí bàbá ò tí gorí àgbèrè, mo gbàdúrà kó kí yín pé ẹ̀kú jẹ́. Ọlọ́run náà rẹ̀ yóò máa tì lẹ́yìn. Gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ní tilé gbogbo. Mo fi àkókò yìí kí ó fọ̀ for the idea they brought up to support our candidacy in empowering our teen youth. There are a lot of people who are looking for people to support them. A lot of people only want to pass through trainings to get paid. They are looking for people that will support them to grant the equipment needed to start doing something. But today, on behalf of our candidacy, the Opa group came out with a very, very laudable project to support our people and youth in establishing them with something to take care of their future. Gbogbo àwa ọ̀dọ́ tí a wà bíbá ilé ìlú, pàápàá jùlọ àwọn adábá jẹ́ beneficiary, mo rọ̀ yín. Ohun tí wọ́n ń gbé ilé ìkàlẹ̀ fún yín sí ẹ jẹ́ kí á àti rẹ̀.
experience many people when they get this type of opportunity, they will just go beside them and get the token money and give it out. Please make use of this for your future. Many are looking for this, but they have no opportunity to get it. Of course, on behalf of Ghandi, on behalf of Ogbomoso community, on behalf of everybody, children, everybody, the Muslim community, the Christian community, we say thank you to you. Ọlọ́run ló máa tẹ̀lé síwájú. Àpọ́yé èrò ìṣòfò anybody tó bá kọ́ bá kò tó ní kápá. Ohun tí Ọlọ́run kọ́ wa lẹ́yìn láti mọ̀ sí ni ní ìlọ́po Ọlọ́run máa dá padà fún yín. Thank you very much and God bless you. Ọlọ́run fún mi àtọwọ́. Ọlọ́run ẹ máa fún ọ̀kẹ́wọ́ máa Ògbómọ̀ṣọ́ ní àtẹ́wọ́ tó kúrò dáadáa. Bákan náà láti ìlú wa. Ẹ jọ̀ọ́ fún wa ní àyè o. Praise God. Praise God. Kéde rẹ̀ fún gbogbo ẹ̀dá. Ẹ̀gbọ́n ní erí tóbi. Àdàkà púpọ̀ ó jùlá. Ìlú náà rọ́lá gbangba ni. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ ìlú wọn. Nítorí náà ni gbogbo èyí tá a ṣe lónìí. Akíkábíyèsí. A ti retí yín ti pẹ́. Àkókò tẹ wá dé ìjà àkókò dáadáa ni yóò sì máa dára fún yín ni. Yóò máa dára fún ìlú Ògbómọ̀ṣọ́ ni. Gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yíyí ká kò ní bàjẹ́ fún wọn. A kí Ògbómọ̀ṣọ́ ó fọ́ sùúrù. Kì í ṣe àkọ́kọ́ wọn ní o. Nígbà tí wọ́n ṣe ìyẹ̀wò ojú fún gbogbo àwọn ènìyàn, èmi náà lọ glasses mẹ́ta kọ̀ọ̀kan. Ètò ọlọ́run mi ni mò ń wọ̀ lójoojúmọ́. Nítorí náà, a kí yín o, yóò máa dára sí fún yín ni. Ẹ ṣe bí àwọn kan tí wọ́n ń ṣe bámúbámú láyé o. Àwọn ọmọ pé bí wọ́n bẹ nìkọ̀ọ̀kan, ebi sì ń pa ọ̀rọ̀ ènìyàn ní Nàìjíríà yóò dára fún yín o. Wípé ẹ rántí àwọn tó kù díẹ̀ láàbò fún ní àwùjọ yóò dára fún yín. Ìwúrú wo ní sùúrù yín o, àpapọ̀ ní dọ́dọ̀ yín. Kábíyèsí ìgbà tẹ dé Ògbómọ̀ṣọ́ yìí. Ìgbà àwọn ọmọ rojú, ọ̀nà àwọn ọmọ là, lọ́mọ dá. Ṣé ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dẹ̀ fún wa? Ṣé lójú wa rìn? Yóò bá ní ẹni tọmọ ní Akínwùmí ẹ̀bẹ̀ níbẹ̀. Wọ́n lè ní sọmọ lákìlẹ̀ rí polongo ẹnu lásán. Akílẹ̀ wù wọ́n kọ́mọ̀ níwọ̀ Akin. Ọba Afolabi Olaoye. Wọ́n dún iye bàbá wọn, wọ́n sì róye náà jẹ. Ògbómọ̀ṣọ́ pa wọ́n pọ̀. Wọ́n gbé oyè ní àlọ́wọ́. Oyè náà yóò túra. Ọba pẹ́ bí ewé apẹ́. Ẹ dára lẹ́wà bí Ọ̀ṣun. Ajímọ́kò ń gbé bí ewé rírí. Àwọn mẹ́tẹ̀ẹ̀tọ́ pa wọ́n bọ̀. Wọ́n bá gbé ẹrù àgbà lórí. Nígbà wo ní àrùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré. A pe àwọn Kwara State, Ase Oba Ati. láti wá síbi ìṣẹ́jú Kwara State, Ase Oba Ati. mẹ́ẹ̀ẹ́dógún.
Oyè Amọ́rí, Aláyélúwà, Soun Ogbomoso, Oyè Amọ́rí. Oyè Amọ́rí, Oyè Amọ́rí, Olaoye, Ghandi, Oyè Amọ́rí. Ẹni olówó gbọ́gbẹ́ lọ́mọ ènìyàn fẹ́. Àpàdà sí burúkú oníkan ẹ̀wọ̀n borí adé. Ẹ̀yin Ògbómọ̀ṣọ́, ẹ̀dínú ọkọ̀ àìsíbí o. Ẹ̀dínú ọkọ̀ ẹ̀síbí. Mo ní ẹ̀dínú
Oya